Ọjọ́bọ̀ ń lò ní lágbára Ọlọ́run ire gbogbo yóò máa bọ̀ lọ́dẹ̀ nìkọ̀ọ̀kan wa àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ karùn-ún ọjọ́ tọ́ọ̀sì ọjọ́bọ̀ nínú oṣù kẹwàá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbé ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń darí padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ọ̀rọ̀ ìwé ẹ̀rí ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tó ń fa fàákàjà láàrin òun pẹ̀lú Alhaji Atiku Abubakar láti inú ẹgbẹ́ òṣèlú PDP báyìí, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀hún ló ti ń jáde o pẹ̀lú ìdánilójú pé lótìtọ́ àti lódodo lààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu ló kàwé ló sì kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ gíga fáfitì ní Chicago ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu Tèmítọ́pẹ́ Àjàyí èyí tó gbé jáde lánàá fún àwọn akọ̀ròyìn nílùú Àbújá o lórí ọ̀rọ̀ Sabuké àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ẹ̀rí tó fi hàn wípé lótìtọ́ àti lódodo ní ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu ló jẹ́ ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ jáde láti ilé ẹ̀kọ́ gíga fáfitì èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Chicago ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn ọ̀hún àti ìbára ìlú sọ̀rọ̀ Tèmítọ́pẹ́ Àjàyí tún tẹpẹlẹ mọ́ wípé àjọ eléyìí tó ń ṣe kò kárí ètò ìbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn gan fún ara wọn ò wọ́n fojú rí nítorí wípé ilé ẹ̀kọ́ gíga fáfitì ọ̀hún èyí tí wọ́n gba Sabuké ọ̀hún tí wọ́n sì fún àjọ elétò ìbò ilẹ̀ INEC àwọn àjọ INEC gan wọn jẹ́ sọ wípé ààrẹ Tinubu ń ṣe ló ṣe àdúpàyídà ọ̀rọ̀ ìwé àti Sabuké tó fi mọ́ ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ìwé ẹ̀rí. Wọ́n ló fi hàn wípé ilé ẹ̀kọ́ gíga fáfitì àti àjọ INEC lásìkò tí Tinubu eléyìí tó tẹ́ pẹpẹ ìwé ẹ̀rí rẹ̀ síwájú ètò ìbò tó wáyé nínú ọdún tá a wà yìí wípé lótìtọ́ àti lódodo làjọ elétò ìbò ilẹ̀ yìí ni wọ́n fi hàn wípé ìwé ẹ̀rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ojúlówó ni kì í ṣe ayédèrú. Wọ́n wá ní Alhaji Atiku Abubakar wípé kí bàbá òun kó so agbẹjẹmọ́wọ́ o kó gbà fún ẹni tí Ọlọ́run tó ti yàn sí ipò. Lórí orúkọ àwọn alákòóso mẹ́ta eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà fi ṣọwọ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà fún àyẹ̀wò àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn lánàá òde yìí tí ṣe ọjọ́ Wednesday. Ó dàbí eré orí ìtàgé ni o ní ìgbà tí ọ̀kan nínú àwọn alákòóso ọ̀hún èyí tó wá láti ìpínlẹ̀ Kaduna Abbas Balarabe lásìkò tí bàbá òun tó ń dáhùn àwọn ìbéèrè tí àwọn aṣòfin ọ̀hún tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ ní bàbá òun dédé mú ìkìlọ̀lẹ̀ tó ṣubú lulẹ̀ tó dákú lọ gbọrangandan o kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní káyà tòun ti sáàmù àti àwọn àyájọ́ àti omi tí wọ́n wọ́n sí bàbá òun lórí kó tó di pé ó padà sí ayé o tí wọ́n ti tẹ̀síwájú nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tí àwọn aṣòfin ọ̀hún tí wọ́n ṣe fún wọn tó sì jẹ́ wípé lákòótán Abbas Balarabe ó wẹ̀ ó yán kànkàn nínú àwọn ìbéèrè tí àwọn aṣòfin ọ̀hún tí wọ́n fi wá lẹ́nu wò wípé kójú òṣùwọ̀n láti jẹ́ alákòóso. Bẹ́ẹ̀ bá sì gbàgbé Abbas Balarabe yìí òun ló lo ààyè eléyìí tí wọ́n ti fìgbà kan mú El-Rufai o Malam Nasiru El-Rufai lójú ọ̀kan nínú àwọn orúkọ èyí tí wọ́n ti kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n fi ṣọwọ́ sí àwọn aṣòfin ọ̀hún ṣùgbọ́n tí ó jákulẹ̀ látàrí àwọn àìkójú òṣùwọ̀n tó rẹ̀ kó tó di pé wọ́n mú Balarabe Abbas láti ìpínlẹ̀ Kaduna láti lo ààyè ìjókòó èyí tó yẹ kí Malam Nasiru El-Rufai tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna kó lò. Láfikún nínú ọ̀rọ̀ àwọn alákòóso ọ̀hún lára àwọn tí wọ́n túwẹ̀ tó yán kànkàn nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà tí wọ́n ṣe fún òun náà ni ọ̀mọ̀wé
Jamila Ibrahim àti Ayọ̀délé Ọláwándé àwọn méjèèjì wọ̀nyí MOHBAD ni wọ́n fi pé mẹ́ta èyí tí wọ́n wẹ̀ tí wọ́n yán kànkàn nínú àwọn alákòóso eléyìí tí Tinubu tó forúkọ tó fi ránṣẹ́ sí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà. Jamila Ibrahim ni wọ́n mú gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rọ̀ ọ̀dọ́ ní ìgbà tí Ayọ̀délé Ọláwándé tóun jẹ́ alákòóso kékeré fún ọ̀rọ̀ ọ̀dọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Arákùnrin kan rèé ẹni 30 ọdún Ayọ̀bámi Oyèlẹ́yẹ. Ṣé tí Yorùbá bá ń tọrọ ọmọ ó yẹ ká máa là wípé kí Olúwa kó fún wa lọ́mọ rere eléyìí tí ò ní kó wa sí yọ́yọ́ Ayọ̀bámi Oyèlẹ́yẹ ní 30 ọdún òun mà ló ti wà ní àgọ́ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn báyìí fún ẹ̀sùn eléyìí tí wọ́n ní wọ́n kà sí lọ́rùn pẹ̀lú àdá tí arákùnrin ẹni 30 ọdún ọ̀hún tó fi gé ọwọ́ ìyá rẹ̀ méjèèjì pẹ̀lú àpá lórí eléyìí tó fún ìyá eléyìí tó bí lọ́mọ sí ayé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ àfúrásì ọ̀hún Oyèlẹ́yẹ òun ni wọ́n sọ yìí pé ó fi àdá gé ọwọ́ ìyá rẹ̀ tó bí sí ayé ìyá ẹni ọdún 65 65 years tí orúkọ ìyá náà sì jẹ́ Ẹ́sítà èyí tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí èyí tó fa agbe tó sì fa ariwo ta lágbègbè àti nínú ilé eléyìí tí ìyá náà Ẹ́sítà ẹni 65 tó ń gbé níbi tí gbogbo àwọn ayálégbé àti àwọn olùgbé tí wọ́n jọ ń gbélé tí gbogbo wọn fi tú síta yáyá láti wá dòòlà ẹ̀mí ìyá ọ̀hún kúrò lọ́wọ́ ọmọ àbí ìpàdé ọmọ ìgbú ọ̀hún èyí tó fẹ́ràn ìyá rẹ̀ lọ sí ọ̀run àrèmábọ̀ òjijì. Wọn ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n fà títí di òwúrọ̀ kùtùkùtù ọjọ́rú tí í ṣe ọjọ́ àánú àná kó tó di pé wọ́n fa ọmọ ọ̀hún wọ́n fà lé ọlọ́pàá lọ́wọ́ agbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ni wọ́n pè ní ìlú kan tó ń jẹ́ Akínbọ̀ ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn. Lásìkò tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn tó ń sọ ọ̀rọ̀ ọ̀hún ó ní lótìtọ́ àti lódodo níṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní abúlé tí wọ́n pè ní Akínbọ̀ ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé èyí tí wọ́n ní pẹ̀lú gbogbo akitiyan àwọn ènìyàn ló jẹ́ wípé ìyá ọ̀hún kò bá ìṣẹ̀lẹ̀ náà lọ ṣùgbọ́n tó ti gbé ọ̀pọ̀lọpọ̀ àpá sí ara èyí tí ọmọ rẹ̀ ní 30 ọdún ọ̀hún Ayọ̀bámi Oyèlẹ́yẹ èyí tí wọ́n ká àdá mọ́ lọ́wọ́ tí ìyá náà sì wà nínú àgbàrá ẹ̀jẹ̀ kó tó di pé wọ́n gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú èyí tó péye ṣùgbọ́n Ayọ̀bámi Oyèlẹ́yẹ òun ló ti wà lágọ̀ọ́ àwọn ọlọ́pàá láti máa fi ọ̀rọ̀ kan sí mìíràn wá lẹ́nu òun torí lọ́bẹ̀ tó fi wà ru ọwọ́ níbi tí Oyèlẹ́yẹ yóò ti máa dáhùn àwọn ẹjọ́ náà. Ọmọ akẹ́kọ̀ọ́ kan rèé tí í ṣe ọmọ ọdún 10 obìnrin èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Rọ̀fíàt òun mà ló ti bá ikú òjijì kan pàdé níbi tí wọ́n ti ní nínú ọkọ̀ ọ̀kan nínú àwọn olùkọ́ wọn nílé ẹ̀kọ́ ibi tí ọmọ òun ti ń kàwé òun ló kọlu ọmọ náà ọmọ ọdún 10 ọ̀hún Rọ̀fíàt tó sì rán lọ sí ọ̀run àrèmábọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe lálàyé. Rọ̀fíàt tí í ṣe ọmọbìnrin ọmọ ọdún 10 òun ni wọ́n sọ pé ó wà nílé ẹ̀kọ́ kan tí wọ́n pè ní Ìṣíù Grammar School èyí tó wà nílùú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọjọ́ Jímọ̀ ọjọ́ 29 nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí kó tó di pé àwọn akọ̀ròyìn wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọ́n fi múlẹ̀ ní àná tí í ṣe ọjọ́ 4 nínú oṣù kẹwàá ọdún yìí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ nínú oṣù kẹsàn-án September 29 ni wọ́n ní Rọ̀fíàt fẹ́ darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ nílé ìwé lásìkò tí agogo ìlọlé tó ti ń súnmọ́ wọ́n ní èyí ni wọ́n ṣe lọ́wọ́ níbi tí wọ́n ti dúró tara gbàgbé ní ọkọ̀ eléyìí tí olùkọ́ ọ̀hún tí wọ́n pè ní Délé nìsáàní rẹ̀ èyí tó ti páàkì láti òwúrọ̀ kùtùkùtù tó ti wọ ilé ìwé náà ṣàdédé lọkọ̀ ọ̀hún bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀yìn rìn láìsí ẹnikẹ́ni èyí tó wà nínú ọkọ̀ náà. Wọ́n ní lójijì lọkọ̀ yìí fi ẹ̀yìn rìn lọ síbi tí Rọ̀fíàt ti ṣe ọmọ ọdún 10 ọmọ akẹ́kọ̀ọ́ yìí tó wà níbi tí ọkọ̀ náà tó sì ti kọlu Rọ̀fíàt tó rán lọ sí ọ̀run àrèmábọ̀. Ní báyìí ìwádìí ti ń lọ lọ́wọ́ àti àwọn ìgbésẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ sí ọmọdébìnrin ọmọ ọdún 10 náà àti nínú ilé ìwé náà bí ọ̀rọ̀ ọ̀hún bó ti lọ sí kọ́lọ́run dákúndábọ̀ kó máa ṣọ́ àwọn ọmọ wa àti àwa tìkálára wa ni ká má rìn
lọ́jọ́ ibi bá rìn àmì Ọlọ́run. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ilé-ẹjọ́ májísírèètì èyí tó kalẹ̀ sí Yábà ní ìpínlẹ̀ Èkó lánàá ti ṣe ọjọ́rú ọjọ́ àánú ọjọ́ kẹrin nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí o ni wọ́n ti ní kí wọ́n mú Azeez Fashola èyí tí gbogbo ènìyàn mọ̀ sí NAIRA MARLEY àti Samson Balógun Ẹlẹ́tù tí gbogbo èèyàn mọ̀ sí Sam Larry kí wọ́n lọ fi wọ́n pamọ́ o sínú ọgbà àhámọ́ fún ọjọ́ mọ́kànléníogún o gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó bí àwọn ti ń bèrè wípé kí ilé-ẹjọ́ kó fún àwọn ní kí wọ́n bá fi NAIRA MARLEY àti Sam Larry kí wọ́n bá wọn fi wọ́n sínú ọgbà àhámọ́ fún odidi ọgbọ̀n ọjọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìdájọ́ ọ̀hún tó wá láti ilé-ẹjọ́ eléyìí tó kalẹ̀ sí Yábà májísírèètì náà èyí tí onídàájọ́ Adéọlá Ọlátúnbọ̀sún tó gbé ẹjọ́ náà kalẹ̀ ó ní ìbámu sí ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà àti ti ìpínlẹ̀ Èkó tó ní ṣe pẹ̀lú àwọn ìwà ọ̀daràn àti ẹ̀sùn èyí tí wọ́n kà sí NAIRA MARLEY àti Sam Larry lọ́rùn ó ní kí wọ́n fi wọ́n pamọ́ o sínú ọgbà àhámọ́ fún ọjọ́ mọ́kànléníogún láti lè fún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó láàyè kí wọ́n lè parí ìwádìí wọn kó tó di pé wọ́n tún ẹjọ́ ọ̀hún gbé dìde dúró kí wọ́n tún mọ irú ẹjọ́ tí wọ́n yóò dá fún Azeez Fashola NAIRA MARLEY àti Samson Balógun Ẹlẹ́tù Sam Larry níbi tí ìdájọ́ yóò járí sí o lórí ẹ̀sùn ikú ìlérí olúwa Ọládìméjì tí gbogbo èèyàn mọ̀ sí MOHBAD èyí tó dágbére fún ayé nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí tí wọ́n sì ní Sam Larry àti NAIRA MARLEY ó mọ̀ wọ́n sì lọ́wọ́ sínú ikú MOHBAD ọ̀hún. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ Thursday títí lójúmọ́ ọ̀nà atẹ́tùmọ̀ aláǹfààní sí ọ̀tún ròyìn míì mo gbà á ládùúrà pé ilé òní ilé wa ọ̀nà nínà wá ayọ̀ láti fi pàdé o fún mi Adénúgà lẹ́nu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.